ẹnu lẹ̀kùn lọ́lọ́run ṣí sílẹ̀ fún wa pé ká bọ́ sínú kọ́ńtírì táwa wà ká kúrò ní Nàìjíríà. Ẹkùn yẹn ti wà wájú wa tá à ń wò báyìí. Ó kàn fìwé ṣíṣẹ̀ díẹ̀ ní ká ṣíṣẹ̀ náà ká débẹ̀ ká débẹ̀ fún ká bẹ̀rẹ̀ wọ̀nyí. Ọlọ́run ti bless nǹkan tá à ń pè. So kò sí ìròyìn mìíràn mọ́jú wípé the day is coming. The day has more or less come. But we need to take care of àwọn kinní kan kéékèèké. Ó máa ń jẹ́ pé àwọn ọ̀gá tá a ṣe àwọn Yorùbá máa ń ṣe nígbà tá a bá ti bẹ̀rẹ̀ nìyẹn. A ṣe wọn kúrò lọ́nà báyìí. Adẹ̀ ń ṣe gbogbo ẹ̀ ó ń bọ́ sí mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń ṣe gbogbo executive YSDM, World Council YSDM, deputy mi nílé George Akínọlá, deputy mi ní diaspora Káyọ̀dé Ìmọ̀lá. Mo kí gbogbo yín o, mo kí secretary general engineer Adéyìnbígbé, mo kí gbogbo yín àti gbogbo àwọn leaders YSDM in every state, in every local government area in Yoruba land. Mo kí gbogbo yín o. A ti fẹ́ débi tá à ń lọ kò sí ìròyìn iṣẹ́ náà pọ̀. At least mo lè sọ yẹn. Iṣẹ́ náà pọ̀. Àmọ́ náà tẹ́lẹ̀ pé gbàtà bá ń súnmọ́lé á pọ̀ sí ni. Iṣẹ́ náà wá pọ̀ sí gan-an ni. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mi ò ṣàárẹ̀, mi ò ṣàìsàn. I'm up to it because it is God's will that we should have our country, and He is our enabler. So, mo dúpẹ́. There is joy in store for us, joy unlimited in store for us. Lágbára Olódùmarè láìpẹ́ láì jìnnà, a máa dénú joy yẹn. Ẹ ṣé o. Ẹ ṣeun gan dádì, ẹ ṣé àdúpẹ́. Bàbá wa Káyọ̀dé Ìmọ̀lá, ṣó ní nǹkan tí ẹ fẹ́ fi kún nǹkan tí dádì sọ? Ẹ bá gbóhùn sókè. Ẹ ṣé gan Àjì Àkúnàrà. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ló ti ń fojú sọ́nà pé bàbá ó ní nǹkan tẹ́ fẹ́ sọ, ẹ sọ fún wa, ẹ jẹ́ ká bọ́ síta, ẹ jẹ́ ká jáde. Nǹkan tí bàbá sọ ni pé ẹ jẹ́ ká ní sùúrù. Wọ́n ní tó ṣe bí òwe ọ̀ní tó ń gbé ìyàwó bọ̀ fún òun garun pé so ètò ń lọ eléyìí ó ń ṣe pé bí a ní ó ń bọ̀ àwa lọ àjókòó ìgbà míì gẹ́gẹ́ bí dáàdi ṣe máa ń sọ money to money là ń ṣiṣẹ́ ìgbà míì ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́ta là ń ṣèpàdé lójúmọ́ èní igan àti ṣèpàdé so kò ní pẹ́ dé mọ́ nǹkan tí mo lè sọ nìyẹn mi ò ní fẹ́ fọjọ́ sí pé ọjọ́ báyìí àbọ̀ ọjọ́ báyìí àmọ́ káwọn èèyàn fojú sọ́nà a ti fẹ́ parí ètò ẹ jẹ́ ká ṣètò yẹn ká mọ̀ pé bẹ́ẹ̀ ni o ètò yẹn ó ti múná dóko dáàdì adẹ sọ fún gbogbo wa pé ókè o ẹ̀yin ọmọ Yorùbá o ilé ti tó lọ o ó yá ẹ jẹ́ ká bọ́ síta so ẹ jẹ́ káwọn èèyàn wa kọ́yìn ní sùúrù fún wa ẹ má ní wọ́n ti sọ pé jọba ìbáyìí ní àti sọ pé jọba ìbáyìí ní o ẹ ní sùúrù fún wa láìpẹ́ láì jìnnà ètò tá à ń ṣe àti fẹ́ parí ẹ̀ let us just nǹkan táwọn olóyìnbó ní dot the I and cross the T's so ìyẹn là ń ṣe lọ́wọ́ ń sìn pé ètò tá a máa fi ṣèwọ́de àti fẹ́ parí gbogbo ẹ̀ so káwọn èèyàn ní sùúrù fún wa ìyẹn jẹ́ nǹkan tí mo máa fi kún nǹkan tí dáàdi ti sọ ẹ ṣé gan. Ẹ ṣeun gan Mr. Káyọ̀dé Ìmọ̀lá ojú òní tì yín wàhálà yóò ní já sásán a fi àsìkò yìí kí gbogbo àwọn YSDM tó ń ṣe agbátẹrù láti jẹ́ kí ọmọ Yorùbá kó kúrò lóko ẹrú a tún fi àsìkò yìí kí gbogbo àwọn olórí ní gbogbo níjọ wípé wọn kú iṣẹ́ a fi àsìkò yìí a fi kí àwọn multi-faith nítorí pé wọn ò dákẹ́ àdúrà bí a ṣe ń sọ yìí ní alẹ́ yìí a máa ṣe night vigil láti èní títí di àárọ̀ ọ̀la ní multi-faith mo kí yín mo kí gbogbo yín ẹ ní agbára ti Ọlọ́run bí ẹ ṣe ń gbárùkù tí ọmọ Yorùbá tẹ́ ẹ̀ sùn tẹ́ ẹ̀ wo tó ẹgbẹ́ àdúrà ní gbogbo ìgbà láàárọ̀ lójoojúmọ́ ní Monday to Sunday ní every day 12 o'clock to 1 o'clock multi-faith máa wà mẹ́ wọ́n á tún yan ọjọ́ kan pé ká fi ṣe kí ni ká fi ṣe night vigil bẹ́ẹ̀ ni wọ́n máa ṣèkan lálẹ́ yìí nísìn first Thursday of the month là ń ṣe bọ́n torí nǹkan yìí àsùnsẹ́yìn díẹ̀ pé ká fi ṣe last Thursday of the month torí a mọ̀ bí kìrìsìtẹ́nì ṣe gbà wípé àdúrà máa ń gbà ní alẹ́ Thursday di Friday bẹ́ẹ̀ náà ni mùsùlùmí náà gbà bẹ́ẹ̀
bẹ́ẹ̀ náà lòun oníṣẹ̀ṣe bẹ́ẹ̀ sọ pé ó máa ń rí bẹ́ẹ̀ ní ọjọ́ kan yẹn àdúrà máa ń gbà àjọ gbígbàdúrà ni Ọlọ́run á wá gba àdúrà wa ní agbára ti Ọlọ́run. Gbogbo ọmọ Yorùbá náà tó bá fẹ́ darapọ̀ mọ́ wa ẹ lè darapọ̀ mọ́ wa nínú ẹ̀mí aago 12 la máa bẹ̀rẹ̀ títí di aago 6 àárọ̀ a wà ń bẹ̀ tí a máa gbàdúrà Ọlọ́run á dẹ̀ gbàdúrà wa. Nǹkan tí bàbá wa tí wọ́n sọ bàbá wa ẹ jẹ́ kébì tún fi kún nǹkan tí wọ́n sọ òun ni wípé tí a bá ń ṣe ètò tí ètò ò bá tí ì tò a gbọ́dọ̀ kánjú kí a lè ṣe dáadáa. Bẹ́ẹ̀ náà ni brọ́dà mi ẹ̀mọ́lá náà sọ ẹ̀gbọ́n wọn ní káyan lórí káyan àìlórí káyan tí lórí kódà ṣì náà ní èdè Yorùbá káyan nídìí àti káyan nídìí kó lè ṣe kí kó lè dọ́gba torí pé a fẹ́ jáde lékú lọ́wọ́ a dẹ̀ ní jáde lárùn lọ́wọ́ tá a bá jáde ìwọ́de wa ní wọ́ọ́rọ́wọ́ tá a fẹ́ jáde kí gbogbo ẹ̀ lè tò kó lè tùbà. Bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin tẹ́ ń kánjú ẹ tún wálẹ̀ a fẹ́ jáde kò sẹ́ni kankan tó dè yín mọ́lẹ̀ kò sí. Wọ́n dẹ̀ ti ń sọ bàbá òde sọ pé a ní jáde a máa jáde tòótọ́ ni wọ́n ò dájọ́ lọ ní ó ti wọlé ẹ̀rí kí wọ́n sọ nínú ìjáde wọn kan wípé ó máa wọlé bí olè ni. Bẹ́ẹ̀ ni ìjọ náà máa wọlé bí ó máa ya ọmọ Yorùbá lẹ́nu ó máa yẹ torí pé a ti súnmọ́ bẹ̀ tán mọ̀ pé máa sọ pé 80 ní ìsìn àti wà bí 90 something tí a ti súnmọ́ bẹ̀ ẹ fi ọkàn yín balẹ̀ ní agbára ti Ọlọ́run ètò máa tò pẹ̀lú àdúrà torí tá a bá ń ṣiṣẹ́ a máa gbàdúrà ni tá a bá dẹ̀ ń gbàdúrà tá a bá ṣiṣẹ́ mo rò pé àdúrà tá a gbà òfo ni so bá Yorùbá máa sọ pé mùsùlùmí á ní ká máa ṣe yá àláwù àdé máa ṣe yá àyásẹ̀ yá àláwù ó ní àdúrà yá àyásẹ̀ ni pé gbogbo ètò tí ọ̀wọ́n YSDM àtàwọn ẹgbẹ́ tó kù tí wọ́n ń tò ẹ̀wọ̀n àtò dáadáa ojú òní tì wá ní agbára ti Ọlọ́run. Bàbá ẹ tún bá fi ọmọ Yorùbá lọ́kàn balẹ̀ kí ẹ sọ fún wọn wípé kí wọ́n ní sùúrù nígbà tí ẹ bá sọ fún wọn kó máa jáde náà ló máa jáde kí wọ́n má kánjú torí ẹ tó bá kánjú lágbẹ̀ẹ́ ẹgbóná ńkọ́ àjò láwọn bí àwọn àgbàlagbà ṣe máa ń sọ ẹ ṣe ẹ bá gbóhùn sókè dádì. Mo dúpẹ́ lágbára Olódùmarè nǹkan tá àwa ó ti fẹ́ dọ́wọ́ wa Ọlọ́run ti fi hàn wá pé òun ti fún wa. Nǹkan tí mo kàn fẹ́ sọ ni wípé òótọ́ àgbúdọ̀ wá sọ fún yín báyìí pé ọ̀sẹ̀ tó ń bọ̀ níjọba ìbáyìí lọ́sẹ̀ tó ń bọ̀ ní ara rárá a lè gbé àwa léwọ́ àwọn ọ̀tá bẹ́ẹ̀ yẹn. Ìgbà tó bá di bí ọ̀la bí ọ̀la àdìmọ́ òsì ọ̀túnla à á sọ fún yín pé ní àárọ̀ ìjọba ìbáyìí lọ́la àbí lọ́túnla o ẹ jẹ́ kí gbogbo wa àbọ̀sìtà ní àdúgbò tá à ń gbé o ní village tá à ń gbé o ní ìlú tá à ń gbé o ní city tá à ń gbé o kí kálukú kẹwàá ṣe rálì fún Yorùbá nation. Ara àwọn nǹkan tí mo fẹ́ kẹ́ ti prepare sílẹ̀ nìwọ̀nyí. Àwọn nǹkan tẹ́ máa mú dání tẹ́ máa gbé sókè ẹ̀rọ kábọ̀ ẹ̀kọ́ dáadáa ẹ lè gbé sókè torí tẹ́ bá gbé sókè níjọ́ kan tó bá jẹ́ kábọ̀ tí ò dáa tó bẹ́ẹ̀ ni ó lè lọ bàjẹ́ but ẹ make sure pé ó dáa kẹ́kẹ́dẹ̀ ra kábọ̀ ilé bá tún dọ̀la ẹ̀kọ́ mìíràn ẹ̀ tún gbé síbẹ̀ kí lóde ní èdè láti kọ́ Yorùbá nation now no more Nigeria. That's it. Yoruba people are going for. Secondly, personally, everybody, mo bẹ̀ yín, bá a ṣe ń dúró yìí, bóyá ọ̀túnla ló máa yá bá jẹ́ ẹjọ́ mẹ́rin ẹ̀ ní àbíjọ́ márùn-ún ẹ̀ ní a ò mọ̀. But between now and the day ẹ máa gbúrò mi pípẹ́ ẹ jáde o. Between now and that day ẹ máa múra, ẹ jẹ́ kí kálukú máa múra. Òótọ́ tó lè bá wá lórúkọ èèyàn òbí retí ẹ̀, but ẹni tó bá jẹ́ ọlọ́gbọ́n á ti ṣètò fámìlì ẹ̀ àti díẹ̀ sọ́dà tó lè bá dé wọ́n ti ní agbára láti kó lójú. Ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ká get ready. Gbogbo nǹkan tẹ́ bá rò pé ẹ máa need ní rally yẹn kẹ́ ti ṣe sílẹ̀. Ẹ má sọ pé ó di jẹ́ yẹn ẹ má jẹ́ kó dọ́jọ́ ọjà kẹsẹ̀ wá lọ́ máa kọ́ yẹn ẹ máa fi ṣe kó lọ sọ́jà o ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí báyìí ká mọ̀ díẹ̀ ẹ bá ń ra oúnjẹ ẹ fi díẹ̀ sílẹ̀ ẹ fi ìjọba pé ẹ sọ̀ ẹ sílẹ̀ rálì yẹn lè tó ní márùn mẹ́fà ìṣòro òkú nígbẹ bóyá wájú lẹ́ẹ̀nìkan gan ló máa dúró sí tó bá máa ṣe rálì kí ẹ fọdé for the education of it. So to be bank why we wọlé kó fẹ́ ṣoúnjẹ wá kó kó lè padà. Aṣọ funfun kí gbogbo wa wọ̀ kí gbogbo wa ká wọ aṣọ funfun. Then
bẹ́ẹ̀ ni tẹ́ wà ní diaspora àwọn èèyàn yín tó wà nílé tẹ́ máa ń ṣèrànlọ́wọ́ ránṣẹ́ sí ẹ ṣe ránṣẹ́ sí wọn báyìí o ẹ ṣe ránṣẹ́ sí wọn in preparation báyìí ẹ lè jẹ́ púpọ̀ bí ti tẹ́lẹ̀ as far as Nigeria is concerned ó ti tán ọmọ kan ló pòwe kan fún mi ó wá kí mi láàárọ̀ bàbá ọ̀fọ́n ti tọ̀ sí gbẹ̀gìrì ó ti di kí kálukú kẹ́kọ̀ọ́ ẹ̀ dání owó yẹn interesting gan ni màmá àgbà ṣe ọbẹ̀ gbẹ̀gìrì ó dẹ̀ mú ẹ̀kọ́ ó rà pẹ̀ sínú ewé ẹ̀kọ́ kékèké méjì fún àwọn ọmọ méjì fún àwọn ọmọ méjì fún àwọn ọmọ so gbàtí gbogbo wọn dẹ̀ wá dé bóyá màmá fẹ́ bọrí ni o àbí màmá ń ṣe festival òrìṣà ẹni wa pọ̀tó gbogbo ń ṣàwọ̀ kan ti wọ́n wá sọ̀rọ̀ àmì màmá gbàtí wọ́n lọ gbé gbogbo ọbẹ̀ gbẹ̀gìrì tí màmá sè very good soup wọ́n wá di sọ́wọ́ pé èkúté lé ó ti wọnú ẹ̀ ó ti tọ̀ sí wọ́n rí báyìí tó jáde tó sáàmù jáde tó ń sá lọ so àwọn Fúlàní ní èkúté àwọn ní ọ̀fọ́n tó tọ̀ sí gbẹ̀mí Nàìjíríà o wọ́n ti dàrú kò sọ́nà bẹ́ẹ̀ mọ́ Tinubu àwa ò lè kọ ẹnì kankan lára àwọn tọ́lọ́run dámọ́ wa tọ́lọ́run fún wa Tinubu ọmọ wa ní ẹ̀gbọ́n wa ní àbúrò wa ní and so on everything but ó dàbí pé kò ráyè ti wà rárá. In the first 12 months of his administration, agbọ́ pé wọ́n pa wá nígbà tí Buhari àti ẹ̀dùnmọ́ because Buhari ò ní interest àti ẹ̀mọ́yé èèyàn wá fún pàǹgbà yẹn. Àwọn ọmọ kan ṣe statistics kan tó ń kó jọ only 29,000 Yoruba people were killed in the 8 years of the Buhari presidency. Then, ní last December, statistics wọ́n jáde láti Nigerian National Bureau of Statistics, official. We pray. And in the first 12 months of Tinubu's presidency, want to pass 15,692 Yoruba people. 15,692. Láàárín ọdún kan lóṣù méjìlá. Or now that literally in the first year of Tinubu's presidency. Number my great statistics in the next year, that is May 2024 to April 2025. We are in 2025. Under the 92-year-old man, also was all right. Àwọn àti ẹ̀kọ́kọ́ gbọ́ pé bóyá bàbá ti collapse ó ti kú but Ọlọ́run ò jẹ́ kó rí bẹ́ẹ̀. Torí àwọn kidnapper fún láyè tó sọ̀rọ̀ sí ìyàwó ẹ̀ torí wọ́n ń fẹ́ wo wọn. Àwọn family wọn dẹ̀ ti kóra jọ wọ́n ti ránṣẹ́ sí àwọn olóko lómi wọ́n ti dáàbò 25,000. Àwọn kidnapper ní rárá o àwọn ò gbà 25,000 50,000 táwọn béèrè yẹn làwọn máa gbà o. Millions are 50 billion. I'm sorry. Wọ́n ní àwọn ò gbà 25 million o. 50 million. Pé 50 million táwọn bẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ yẹn náà làwọn máa gbà wọ́n tó tú bàbá sí. So we are pé kéèyàn kan á sọ pé ká dúró ó fẹ́ ṣe president kan lẹ́ẹ̀kan sí. Ìgbà tó múra gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ níjọ́ sí pé ó fẹ́ ṣe president yìí àwọn ọ̀nà pé ọkùnrin burúkú ló fẹ́ fún ara ẹ̀ jẹ́ nǹkan wọ́n ti bà ìjọba Nàìjíríà jẹ́ kọjá nǹkan tó ń wò ó. Tó bá rò pé wàá lè túnṣe kò sẹ́ni tó lè túnṣe mọ́ o. There's no body to fit Nigeria. Now you have discovered that is true. Nobody can fix Nigeria. And you're not even saying a word about it. And all you are doing is going around preparing for re-election. I know the road they know. Bye, after bye. Bye, now they might get here. Àwọn ọmọ Oòduà àti kọ́ ẹ̀kọ́ tí wọ́n bá ní àti kọjú sílé kò sí nǹkan tó lè fà á padà sẹ́yìn mọ́.
We are ready. When I say we are ready, I mean we are ready. ẹ ṣeun gan dádì, ẹ ṣé sà, ẹ kú ìtọ́jú wa, ojú òní tì yín ní agbára ti Ọlọ́run. Bí lágbára Ọlọ́run ilẹ̀ Yorùbá aṣojú ẹ̀mí, ó kọ̀lọ̀ ó kọ̀túnla, kò ní pẹ́ mọ́ bí bàbá ṣe ń sọ. Tó bá ti tó àsìkò, bàbá náà ló máa wá, wọ́n fi wá lọ́kàn balẹ̀. Wọ́n fi gbogbo wa lọ́kàn balẹ̀, wọn ò kàn ní dákẹ́. Tí ó bá ti tó àsìkò yìí nǹkan ibi tá a ṣiṣẹ́ dé, tí a bá ti gbọ́ gbẹgẹ, bàbá máa wá, wọ́n máa wá sọ fún wa wípé ó yá kí olúkálùkù kó jáde. Bí tá bá ṣe máa ṣe, wọ́n á sọ fún wa. Ìgbà tá máa jáde, wọ́n á sọ fún wa. Àsìkò tá máa jáde, tá máa wọlé, gbogbo ẹ̀ ní bàbá máa sọ fún wa. Wọn ò ní jẹ́ kí ti wádìí sí. Ẹ fi ra yín lọ́kàn balẹ̀, ẹ fọkàn balẹ̀ ní agbára ti Ọlọ́run. Kì í ṣọ̀fẹ́ ẹ fọkàn balẹ̀ sí bí Tinubu kò sí bẹ́ẹ̀. Ní agbára ti Ọlọ́run, àdúrà òun náà ni kí gbogbo ọmọ Yorùbá máa gbà. Ẹ má jẹ́ lọ́sàn-án, láàárọ̀, lọ́sàn-án, lálẹ́ ká máa gbàdúrà, ká dẹ̀ máa ṣe kíni, ká máa ṣe ìtẹ̀síwájú, gbogbo bá a ṣe máa gbé, gbogbo nǹkan sẹ́yìn náà máa kọ bí bá ṣe sọ fún Blacker yín, gbogbo ní kẹ́ lọ kọ́. Àwọn pictures lóríṣiríṣi ẹgbẹ́ níjọ́ náà wọ́n ní aṣọ funfun ní ká wọ̀. Ẹnìkan ti béèrè ní pípé aṣọ funfun nígbà tó náà máa dá ilé níjọ́ mẹ́ta a lè wá aṣọ funfun, bó bá jẹ́ clear mọ̀ náà ni kẹ́ wọ̀. Afẹ́fẹ́ aṣọ funfun yẹn kí gbogbo ọmọ ìpín funfun ó ṣe kíní, àfẹ́ ní ká wọṣọ dúdú, àní ṣọ̀fọ̀ ní agbára ti Ọlọ́run. So ẹ jẹ́ ká wọṣọ bí funfun bó ṣe sọ yẹn, tá a bá dé lálẹ́ àtúnṣà bó jẹ́ ẹ̀kan náà ni àtúgbẹ̀wọ̀ ọjọ́ kejì. Ọlọ́run dẹ̀ bá wa ṣe wẹ́dà tiwa, bá a bá fọṣọ wákàtí 2 sí 3 aṣọ náà àgbẹ̀. So Ọlọ́run ẹlẹ́dàá ṣàánú wa. Ẹ má jẹ́ kó ṣe ìyọnu pé aṣọ máa dẹ̀tí. Kò bá tún dẹ̀tí, that is the pride and joy. Bẹ́ẹ̀ni. It is our pride and joy pé Yorùbá aṣọ funfun la wọ̀ tí Nàìjíríà wá dẹ̀tí ẹ̀. So Ọlọ́run fẹ́ wọ ìdọ̀tí yẹn kúrò lára wa ni. So kọ́ máa wọ̀ ìgbé aṣọ yẹn máa dọ̀tí, kọ́ wọ̀ bẹ́ẹ̀. Kò burú, ẹ ṣe. Kíní kan tí ó yẹ kí n áàdì sí. Yes sir. Wọ́n ní ká gbàdúrà ọjọ́ mẹ́ta kí ọjọ́ yẹn tó dé. Bẹ́ẹ̀ni. Wọ́n ní ká gbàdúrà kí gbogbo ọmọ Yorùbá ká gbàdúrà ọjọ́ mẹ́ta. Kí ọjọ́ yẹn tó dé. Kó tó dé. Tí èmi bàbá yín máa sọ nípa yẹn báyìí ni wípé tó bá di Monday ká gbàdúrà ká gbàwẹ̀ ní Monday, Tuesday, Wednesday. Ẹ rántí dáadáa o, Monday tó ń bọ̀, Tuesday and Wednesday. Monday, Tuesday, Wednesday. Yeah, Monday, Tuesday, Wednesday. Prayer with fasting. Yeah. Ọlọ́run ti dá wa lóhùn. A kò fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ó sì tún kú. Ẹ jẹ́ kí mi ò ní ṣàìmọ̀ ara yín létí ẹ wá oúnjẹ sílé. Torí níjọ́ 3, 4, 5 yẹn ẹ lè ṣàìlè ìlọsókò lọ wá oúnjẹ, ẹ lè ṣàìlè lọ sọ́jà lọ ra oúnjẹ. Ẹ jẹ́ ká rẹ́dì. Ẹ má jẹ́ kí nǹkan bí oúnjẹ kó tú àgbo wa ká. And then ẹ kí gbogbo àwọn èèyàn wa kan gbọ́. Ọlọ́run ò ní jẹ́ kárí fíléèjì kankan no matter how small tí ò ní gbá wọn gbọ́ síta kárí wọn ká. Àwọn onítẹkinọ́lọ́jì wa wọ́n ti ń ṣètò wọ́n ṣe máa ya fọ́tò gbogbo káàkiri nílẹ̀ Yorùbá that day or those days because we want the world to see that the Yoruba people are streaming out towns and villages and demanding their own nation. That is it, but already I don't pàtàkì 3 days, next Monday, next Tuesday, next Wednesday. That's it. Ẹ ṣe ẹ kú iṣẹ́ náà. ẹ̀yin èèyàn mi gbogbo ojúlẹ̀ látọ̀ fi sọ́rí a ò ní bọ́ sọ́wọ́ agbénipa lákòókò òkú lórí dorí ẹ̀mú tá a wà yìí bẹ́ẹ̀ la ò ní kọ́ sọ́wọ́ àwọn agbénipamọ́ gbaransom gbogbo ṣùgbọ́n tó o bá bára rẹ nínú ewu bó jálù ìdágìrì lójijì ó yẹ̀rù ló sì ń bọ̀ nínú ọkàn rẹ wípé ewu ń bẹ lóko ló ń gẹ́ níbi tó wà ọkàn rẹ ò sì balẹ̀ rárá káyà sókè gbàgbé ohun tó yẹ kó ṣe ìwọ sá ti gbìyànjú láti tẹ Gbàjarì lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ lọ́gán tó o bá ti ṣe yìí àwọn aṣọ́lù tó wà lágbègbè ibi tó o bá wọ̀ yọjú sí ọ láti dóòlà rẹ kúrò nínú ewu ìdágìrì tó o bá wà ọ̀hún mọ́ làágùn jìnnà nípa bó o ṣe lè lo Gbàjarì lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ gbìyànjú kó lọ sí Play Store kó download Gbàjarì SOS ló bá tán bákan náà lẹ́tí lè jàǹfààní ìbánisọ̀rọ̀ pẹ̀lú àwọn ẹbí yín gbogbo tí wọ́n fi mọ bí tẹ́ wà gan ní pàtó fàlàyé síwájú sí ẹ lè pè tàbí kẹ́ WhatsApp +234 811 592 7048 Gbàjarì tètè lọ download tirẹ̀ o.